Monday Igwe arákùnrin tẹ́ ẹ jí gbé ní Ìjẹ̀bú-Igbó ní ọdún tó kọjá bí October bí November dẹ́ni identity báwo lẹ ṣe gbé báwo lẹ ṣe pa. Bá ṣe gbé a gbé lọ sínú igbó so ọ̀gbẹ́ni Ifáyìn òun ló pa ó fi ìbọn tó yìn tó pa tó. Ìbọn ló yìn fún àbí. Bẹ́ẹ̀ni. Ipa wo ni wọ́n kó nínú gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn. Kí ni nǹkan tí wọ́n ipa wo ló kó kí ni nǹkan tí wọ́n ṣe nínú gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn. Àwa jókòó sí inú mango tree. So ìgbà tá à ń jáde kọ́ máa kọ́ wọn sọ pé ká dúró síbẹ̀ wo àwọn dọ̀kí pẹ̀lú Àyíkè. Dọ̀kí yẹn ọmọ Ìjẹ̀bú-Igbó lòun. Bẹ́ẹ̀ni. Ok. Dọ̀kí pẹ̀lú Àyíkè. So àwọn ló mú lọ sí inú. Ok Dọ̀kí àti Ifáyìn àwọn náà lọ pa. Ifáyìn méjèèjì. So èmi àti ìbò àti eléyìí ìlú mango ọ̀dọ̀ ibi tó ti ṣe fídíò ibẹ̀ la jókòó sí. Bóyá pa sí. Ibẹ̀ ni wọ́n pa sí ibi tó. Ní Ìjàpárá. Bẹ́ẹ̀ ni Ìjàpárá. Báwo lẹ ṣe dé Ìjàpárá láti Àbùsí. Inú igbó Àbùsí ẹ̀ gbà dé Ìjàpárá. Bẹ́ẹ̀ni lẹ́yìn Àbùsí ẹ̀ kò jìnnà síbẹ̀. Kò jìnnà sí Ìjàpárá àbí. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn tẹ́ pa arákùnrin yẹn tán èrò lẹ gbà lọ́wọ́ àwọn fámìlì ẹ̀. Mi ò mọ̀. Èrò náà fún wọn. 250. 250,000. Bẹ́ẹ̀. Ìjọ́ wo ni wọ́n fún wọn lówó ṣéjọ́ yẹn náà ni. Kì í ṣèjọ́ ẹ̀ ní ẹ̀ pé àwọn táwọn bá ti ṣe tán Anambra ni gbogbo wọn ń gbé. Wọ́n ń gbé ok ṣé lẹ́yìn tí ẹ pa bọ̀bọ́ yẹn tán ìgbà tí wọ́n ń pè àwọn fámìlì ẹ̀ tó ń sẹ́ǹdì owó yẹn kí lẹ̀ ń sọ fún àwọn fámìlì ẹ̀ ẹ sọ pé àwọn fámìlì ẹ̀ pé ó sì wà láyé àbí pé wọ́n ti pa àbí. Bẹ́ẹ̀ ti pa àbí. Àwọn ẹ̀wọ̀n pé ìbò yẹn ló máa mú fóònù tó máa fi máa receive call àwọn tó máa ti lọ sí Anambra gbogbo owó gbogbo ẹ̀ ibẹ̀ ló máa ti yọ gbogbo ẹ̀. Ok bẹ́ẹ̀ ṣe pa bẹ́ẹ̀ ṣe rí mọ́lẹ̀ oníkálukú ti lọ fóònù yẹn ẹ̀kọ́ dẹ̀ fi yẹn ń gba owó ni. Òun ló máa mú lọ òun ló máa fi máa ṣe gbogbo ẹ̀. So tó bá ti dé ó máa sẹ́ndì tọ̀dọ̀ wa pé àwọn nẹ́tíwọ̀kù kékeré. Now mo understand nǹkan tó ń sọ nísìnyí ni pé kò sí pé ṣẹlẹ̀ wà nínú igbó yẹn tẹ̀ ń gba owó bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. tẹ́ bá ti múyàn débẹ̀ yẹn ẹ máa pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni so kálukú wa bá tiẹ̀ lọ ẹ wá lọ máa claim owó nílé through account POS tẹ̀ ń lò yẹn mo gbọ́ pé èèyàn kan lẹ pa tẹ́ fi gba POS yẹn. Mi ò tẹ̀lé èmi gan mi ò tẹ̀lé. Ta ló ní POS yẹn. Mi ò mọ̀. Ta ló gbé wá. Ṣé POS tẹ́ fi gbowó yẹn. Ibu Chukwu pẹ̀lú Ifáyìn. Àti Ifáyìn ló gbé POS yẹn wá. Ifáyìn méjèèjì pẹ̀lú Ibu Chukwu. Àwọn ló gbé POS yẹn wá. Orúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Ibu Chukwu. Orúkọ tiẹ̀. Monday Igwe. Monday Igwe ọmọ ìlú wo ni ẹ. Ebonyi State. Apá bo ló gbé Ìjẹ̀bú-Igbó. Sáà ìbò ló gbé Ìgbà rẹ̀ ní station. Èèyàn mélòó ló ti pa. Jẹ́ ẹyọkan ẹ̀. Ẹyọkan ẹ̀ náà ni àbí.